tésù bá fẹ́ wá bà tèèyàn jẹ́ èèyàn náà ni ó lò. Wọ́n máa rán wọn sí iṣẹ́ mẹ́ta ni wọ́n sì máa ń jẹ́ fún yàn. Àkọ́kọ́ ni pé wọ́n á fẹ́ yẹ̀ ọ́ kúrò lójú òpó ọ̀nà àyànmọ́. Ìkejì, wọ́n á fẹ́ jẹ́ kí ó sú ẹ. Ìkẹta, wọ́n á fẹ́ kí kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ kọ́ mọ́mọ́ tó sì mọ́. Báyìí adúpẹ́ àyàn ológo torí pé lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn. Adúpẹ́ pé ìtọ́jú wa kò jẹ́ ológun, ó sì ń ṣe ìtọ́jú wa. Amóore o. Ọlọ́run mi gba ọpẹ́ kó gba ẹ̀yìn wa. Bàbá, wá rán ọ̀rọ̀ rẹ sí wa lẹ́ẹ̀kan sí. Jẹ́ kí ìyè àti ẹ̀mí tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ kó wọnú àyà ẹnì kọ̀ọ̀kan wa. Jẹ́ kí agbára ìṣerere jẹ́ kó jẹ́ tiwa. Wá kẹ́ wa pẹ̀lú àwọn èèyàn yìí, kẹ́ wa pẹ̀lú àwọn ọlọ́lá, kẹ́ wa pẹ̀lú àwọn ẹni rere tá a jọ jùmọ̀ sáyé, ká má nìkan sáyé. Ògo ni forúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ní òní mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí níní òye àwọn òkodoro tí ó wà nínú ìbáṣepọ̀. Àti bá ọ̀rọ̀ ìyanjú ìṣòro àwọn ọmọ èèyàn débi wípé ká ní Ọlọ́run ní alábàárìn ẹni àìrí, ká wá tún ní ènìyàn ẹlẹgbẹ́ wa ní alábàárìn. Mo wá fẹ́ fi hàn wá pé nígbà tí Ọlọ́run bá mú àwọn èèyàn wá, torí yóò mú wọn wá, báwo la ṣe ń sáyé pẹ̀lú wọn téèyàn ò tún fi ní di ẹni tí ó mọ̀ nìkan sáyé. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé Sámúẹ́lì kìíní orí 25. Sámúẹ́lì kìíní orí 25 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 17 ni mo fẹ́ kà. Mo fẹ́ ṣe àyọkà ìrírí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin Nábálì àti Dáfídì. Lábánì yìí olówó ni, ó ń jẹ́ olóko ọ̀sìn. Dáfídì òun sì ń sá kiri bí jagunjagun toró ní ẹnìkan tí wọ́n rán Dáfídì yìí sí kó jẹ́ olóore fún. Ẹni ẹ wá yàn láti bá Dáfídì ṣọ̀tá. Gbà míì wà olóore ayé èèyàn lè yàn láti bá ṣọ̀tá. Ẹni wọ́n rán sí ẹ kú sí ẹ lóore, èṣù lè kó sí inú kó máa gbógun tì ẹ́. Ẹni tí wọ́n sì rán wọ gan sí pé kó o ṣe lóore, ó lè yàn láti bẹ̀rẹ̀ ṣọ̀tá. La fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Sámúẹ́lì kìíní orí 25 ẹsẹ̀ 14, ó ní ọ̀kan nínú àwọn ọmọkùnrin Lábánì sì wí fún Ábígẹ́lì aya rẹ̀ pé, wò ó, Dáfídì rán oníṣẹ́ láti aginjù wá láti kí Olúwa wá, ó sì kanra mọ́ wọn. Èèyàn ò lè kanra kó kanú kó ní korò ọkàn kó rẹ́ni bá ṣe. Èèyàn ò lè ya òkúròrò kó ní ẹni tí ó dúró tì í. Ṣé ẹ gbọ́ báyìí o? Ṣùgbọ́n àwọn ọkùnrin náà ṣe oore fún wa gidigidi o. Ẹni tí Nábálì ń kanra mọ́ tó ní kanú sí i tó korò mọ́ yìí, wọ́n ṣe wọ́n lóore o. Wọn kò sì ṣe wá níwọ̀sí kan. Ohunkóhun kò nù lé ọwọ́ wa ní gbogbo ọjọ́ tí àwa bá wọn rìn nígbà tí àwa ń bẹ lé oko. Odi ni wọ́n sáà já sí fún wa lọ́sàn-án àti lóru. Àwọn kan wà tí Ọlọ́run máa rán sáyé ẹ̀. Odi náà máa sọ pé èèyàn jẹ́ odi ààbò ni wọ́n á jẹ́ fún ẹ ní ọ̀sán, ààbò ni wọ́n á jẹ́ fún ẹ ní òru, ní gbogbo ọjọ́ tá a fi bá wa gbé tí à ń bójútó àwọn àgùntàn. Ẹsẹ̀ tí wọ́n ti dánu dó 17. Ǹjẹ́ sì rò ó wò kí o sì mọ èyí tí wọ́n ó ṣe, nítorí pé a ti gbèrò ibi sí olúwa wa tí wọ́n sọ mí pé ọ̀gá wa yìí o, ọ̀gá wa gbọ́mọ́gbà tó jẹ́ pé tinú rẹ̀ ní máa ń ṣe tó kanra tó korò yìí. Wọ́n ti pinnu bí lé lórí o, àti sí gbogbo ilé rẹ̀. Òun sì já sí, ẹ̀tún gbọ́n táwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ń sọ o, òun sì já sí ọmọ Béliálì tí a kò lè sọ̀rọ̀ fún. Ọlọ́run ní í ṣe lọ́mọ Béliálì. Ẹni tó bá lóun ò léèyàn
tọ́lọ́run sì kẹ́ pẹ̀lú èèyàn ṣùgbọ́n tí ò níwà. Ìwà lẹwà ọmọ èèyàn, ìwà la fi ń ṣayé. Ìwà ní máa ń jẹ́ kéèyàn ó léèyàn, ní máa ń jẹ́ kéèyàn ó ní alábàárìn. Lórúkọ Jésù, bàbá yóò ṣe wá lóore yóò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ níwà, Ọlọ́run ó táyé yín ṣe o. Olúwa ní ká sọ gidi rere, èso rẹ̀ ó di rere. Gbogbo ẹ̀yin tí wà yín ọ̀dá, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kẹ́ ẹ di rere. Ṣé nígbà tọ́lọ́run bá fẹ́ gbé èèyàn ga, yóò fi ẹnìkan sáyé ẹ̀. Tésù bá fẹ́ wá bà tèèyàn jẹ́, èèyàn náà ni ó lò. Tọ́lọ́run bá fẹ́ gbé èèyàn ga, yóò rán èèyàn kan sí. Tésù bá fẹ́ bà tèèyàn jẹ́, tó bá fẹ́ pààyàn run, ẹnìkan lèṣù ọ̀ràn sí olúwa ẹ̀. Ṣé ẹ rí oríṣi àwọn èèyàn mẹ́rin ni Sátánì máa rán sí yàn. Ẹ gbọ́, àwọn òkodoro ìbáṣepọ̀ mo fẹ́ sọ fún yín. Oríṣi àwọn èèyàn mẹ́rin ni Sátánì máa rán sí ni. Wọ́n máa rán wọn sí ní iṣẹ́ mẹ́ta ni wọ́n sì máa ń jẹ́ fún yàn. Àkọ́kọ́ ni pé wọ́n á fẹ́ yẹ̀ ọ́ kúrò lójú òpó ọ̀nà àyànmọ́. Ìkejì, wọ́n á fẹ́ jẹ́ kí ó sú ẹ. Ìkẹta, wọ́n á fẹ́ kí kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ kọ́ mọ̀mọ́ tó ṣe mọ́. Iṣẹ́ wọn nìyẹn. Jẹ́ kí n sọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí fún ẹ. Àkọ́kọ́ ni àwọn tó jẹ́ wípé wọn ò gba iṣẹ́ tọ́lọ́run ẹ̀. Wọ́n lè máa bẹ́ẹ̀ wọlé máa bọ́ ẹ jáde, ó lè jẹ́ pé ní tí wọ́n jẹ lára ẹni wọ́n wà o. Ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run ẹ̀ gan, wọ́n lè máa fẹnu sọ fẹ́ pé iṣẹ́ tọ́lọ́run ẹ̀ yìí gan ni Ọlọ́run ní káwọn náà ó ṣe. Irọ́ ni wọ́n pa o. Irọ́ ni wọ́n pa o. Ìkejì, wọn ò sì bu ọlá fún ọ. Bẹ́ẹ̀ ni wọn ò bu ọlá fún iṣẹ́ tọ́lọ́run ẹ̀ yẹn. Yàtọ̀ sí pé wọn ò tẹ́wọ́ gbaṣẹ́ yẹn, àwọn gangan wọn ò bu ọlá fún iṣẹ́ yẹn. Torí iṣẹ́ yẹn ò kàn wọ́n, wọn à ní bọlá fún. Ìkẹta ni pé wọn ò ní dáàbò bo iṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni Sátánì ló rán wọn. Ọlọ́run ò ní rán èèyàn sínú ayé ẹ tí ò ní gba iṣẹ́ tọ́lọ́run ẹ̀. Kò ní rán èèyàn sínú ayé ẹ tẹ́ni ẹ ò ní bu ọlá àti bu ọ̀wọ̀ fún iṣẹ́ yẹn. Ìkẹta, kò ní rán èèyàn sínú ayé ẹ tí ò ní dáàbò bo iṣẹ́ ẹ. Ẹ̀yin náà mọ̀ Dẹ̀lílà, ó wá pàṣẹ Sámsónì run ni. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn bíi Dẹ̀lílà. Ìkẹrin ni pé àwọn tésù máa rán, àwọn ẹgbẹ́ kẹrin ni pé àwọn tó jẹ́ wípé wọn ò kanlẹ̀ fẹ́ kọ́ ọ ṣàṣeyọrí inú iṣẹ́ tọ́lọ́run ẹ̀. Wọ́n lè máa bẹ́ẹ̀ wọlé bọ̀dé, wọ́n máa dá ẹ̀rẹ̀ ni. Sọ̀rántí Eliábù ẹ̀gbọ́n Dáfídì pé kílẹ̀ wá sí ní ìsìn bọ̀dá aláyà gbàǹgbà. Àwọn ẹranko dẹ́ka, àwọn ẹran tí bàbá wa ń bọ tó ń tọ́jú ẹ̀ tán ni kọ́ mọ̀ mójútó. Kí lọ wá sojú mi dáńbì yìí sí? Ìyẹn ni ẹ̀gbọ́n ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Dádì náà lọ́rọ̀ mi wá. Gbẹ́nu ẹ sọ́hùn, àyàgbàgbẹ́ ti pọ̀ jù. Àwọn èèyàn yẹn Sátánì ló rán Eliábù. Bẹ́ẹ̀ ni ló rán sí Dáfídì nínú iṣẹ́ tí Ọlọ́run rán pé kó pa Gòláyátì. Ó wá lè dá nìkan sáyé, ó lè dá ṣàṣeyọrí. Ó nílò àwọn èèyàn gidi, ó nílò àwọn èèyàn ààyè tó jẹ́ pé àjọṣepọ̀ wọn pẹ̀lú rẹ̀ á jẹ́ àjọṣepọ̀ tó jíire, àjọṣepọ̀ tó pegedé ní máa mú yàn ṣàṣeyọrí nínú ìrìn àjò àyànmọ́. Jẹ́ n wá sọ àwọn òtítọ́ méje fún ẹ tí ó fi ṣe ìyíríwò àjọṣepọ̀ tó ní báyìí. Mi ò mọ àwọn èèyàn tó wà nínú ayé ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi ò mọ àwọn èèyàn tí ń sùn ọ̀ràn ẹ̀ràn ìtàn sọ pé àwọn lolùrànlọ́wọ́ àyànmọ́ ayé ẹ. Mi ò mọ̀ wọ́n, ṣùgbọ́n jáwo. Mi ò mọ àwọn èèyàn tó wà nínú ayé tán pera wọn lọ́rẹ̀ẹ́. Mi ò mọ àwọn ẹ̀yin bàbá nínú Olúwa. Mi ò mọ àwọn tó tán pera wọn ní ọmọ yín. Mi ò mọ̀ wọ́n, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan méje yìí kí ẹ fi ṣe òdiwọ̀n bóyá ẹni yìí ni wọ́n tàbí àwọn ẹni ibi tí wọ́n máa ń faṣọ èyí yá mọ́ni lára. Àkọ́kọ́ ni pé ọ̀rẹ́ tó bá ń bá rìn yóò kó bá tàbí kó mú ire bá ọjọ́ ọ̀la rẹ̀. Àwọn ọ̀rẹ́ tó bá ń bá rìn inú kí wọ́n ṣe jàǹbá fọ́jọ́ ọ̀la rẹ̀ tàbí kí wọ́n mú ire wá bá ọ. Àwọn ọ̀rẹ́ tó bá ń bá rìn inú kí wọ́n mú kí ayé rẹ̀ kó wu èpò tàbí kó wu àlìkámà. Wá wo àwọn tó mẹ́nu ayé, èpò láyé ẹ̀ ń wù ní àbálìkámà. Ìkejì ni pé àwọn àjẹsọpọ̀ kọ̀ọ̀kan tó bá ní ni yóò máa ṣiṣẹ́ ìkànnì méjì, bóyá àìlera tàbí ìlera.
ẹni tí wà tí ẹjọ́ rìn ìlera ló mú báyé ẹni àbá ìlera. Ìkẹta, ẹni kọ̀ọ̀kan tó o bá ń bá rìn, àwọn tó o bá ń ṣe papọ̀, ṣé ìpele tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí nìkan ló tẹ́ wọn lọ́rùn? Tígbà bá yí padà fún ẹ tó dáa fún ẹ jù báyìí lọ, ṣé orí burúkú ò ní ṣe wọ́n? Kí lórí burúkú tí máa ń ṣe ẹni tí bá yàn sọ̀rẹ́? Ìgbà míì yóò bá sọ pé ìgbà pọ́njú láàmú rẹ̀, wọ́n àrọ́rọ̀ yẹn sọ o, ìṣòótọ́ o, ìṣòótọ́ o. Tó o bá ọ̀rẹ́ tí ó jẹ́ pé ìgbà pọ́njú ẹ ló ní, tí ọ̀rọ̀ ò tíì dé, ò tíì lọ́rẹ̀ o, tọ́rọ̀ bá dé, tọ́ọ̀rẹ́ tó ń bá ẹ wọléwọ̀de nígbà pọ́njú, tí ó bá jowú ẹ, tí ò sí lára ìgbà yẹn ló lọ́rẹ̀. Nígbà tí nǹkan bá ń rú gọ́gọ́ fún ẹ, nígbà tí òun sọ pé ẹyá mi ń túkè, ẹjọ́ ṣé mo rí jẹ ń bẹ̀ yẹn, ọ̀rẹ́ ẹ ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí ìwọ náà wá di ẹni tó ń bù jẹ, tó tún bù mu fáwọn ẹlòmíràn, tọwọ́ rẹ tó ń lòkè, tó wojú wọn mọ́ fúnrànlọ́wọ́, tójú wọn bá ti pọn kankan sí ẹ, wọn yìí sọ̀rẹ́ ẹ. Ìkẹrin ni pé, ṣé àyẹ̀wò pé àwọn tí ń bá mi rìnrìn àjò lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé wọ́n ń sún mi síwájú nínú iṣẹ́ tá a rán mi ni, àbí wọ́n ń fà mí kúrò nínú iṣẹ́ tá a rán mi? Bẹ́ẹ̀ ni, tó bá ti jẹ́ pé ẹni ẹ̀ ń fà ẹ́ kúrò ní, wọ́n ì ṣe èèyàn yìí, àkísà ni wọ́n ì sì wà kísà ròde ògbó. Kò sẹ́ni tí ń wà kísà lọ ìgboro ògbó, irọ́, àìfàkísà àìfisọ́rùn lọ sípàdé ògo. Irú wọn yẹn tó jẹ́ wípé wọ́n ń sún ẹ sẹ́yìn nù iṣẹ́ ẹ tí a yàn láàyò fún ẹ látọ̀run láti ṣe ni. Àwọn yẹn yìí sọ̀rẹ́ ẹ, wọ́n yìí ṣe èèyàn yìí o, àkísà ni wọ́n. Ìkarùn ni wípé tó fi gbọ́dọ̀ yírí àjọṣepọ̀ tó ní ìwò. Àwọn àjọṣepọ̀ kan wà tó yẹ pé wọ́n bà ayé rẹ jẹ́ kọjá àtúnṣe. Bẹ́ẹ̀ ni, wọ́n á bà ẹ́ láyé jẹ́ kọjá àtúnṣe. Éfésù orí 5:11, ó ní ẹ má ṣe bá àwọn aláìléso òkùnkùn kẹ́gbẹ́, ṣùgbọ́n ẹ máa bá wọn wí. Ọ̀dà kó kọjú oró sí àwọn ọmọ èṣù. Ọ̀dà kó kọjú oró sí àwọn ìkà. Ọ̀dà kó kọjú oró sí àwọn èpò tí wọ́n fira wọn pè bí ọmọ ìmọ́lẹ̀. Ó dáa kó kọjú oró sí àwọn ẹni bí tí wọ́n fira wọn pè lẹ́ni ire, wípé kó bá wọn rìn, kán wá bá ayé ẹ jẹ́ kánlẹ̀, tipa rẹ̀ gan ò ní ká àtàtúnṣe ṣàtúnṣe. Tọ́lọ́gán ọmọ wẹ̀ níran pé ṣé bá a sọ fún ẹ pé ẹgbẹ́ búburú ó ń bà wá rere jẹ́, sọ ọgbọ́n ni. Ìkẹfà ni pé àwọn àjọṣepọ̀ kan wà tí ó mú kọ́gbọ́n rẹ̀ ó pọ̀ sí. Àwọn àjọṣepọ̀ kan sì wà tí ó mú kó ponú sí. Ìwé Òwe orí 30:20, ó ní ẹni bá bá ọlọ́gbọ́n rìn, ó ní yóò gbọ́n. Ó ní ẹni wá bá àwọn òmùgọ̀ rìn, kì í ṣe pé olúwa rẹ̀ ọgbọ́n nìkan ni, olúwa rẹ̀ ó parun. Ó nílò kó bi rẹ̀ léèrè pé àwọn tí mò ń bá ṣe yìí, ṣé ọlọ́gbọ́n ni wọ́n ní àbòmùgọ̀? Níbo làwọn gan wa ọkọ̀ ayé wọn dé? Ayé wọn ń parun lójú ara wọn, àwọn òfin ṣètì pa, wọ́n wá ń bá wọn náà rìn, wọ́n fẹ́ pa ayé ẹ̀rọ ni. Ìkeje ni pé òtítọ́ keje tó gbọ́dọ̀ mọ̀, tó bá fẹ́ díwọ̀n, tó bá fẹ́ yiri àwọn tí mo ní lọ́mọ àyà, tí mo ní lọ́mọ bàbá, tí mo ní lọ́rẹ̀ẹ́, tí mo ní lákin ẹlẹgbẹ́, kó béèrè wípé irú èèyàn wo ni wọ́n jẹ́, nítorí wípé bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ti rí ni ó sọrú àwọn èèyàn tó gbà láàyè kí wọ́n súnmọ́ ẹ. Àwọn oníràwọ̀ dúdú tí wọ́n bá ń bá wọn ọmọ oníràwọ̀ ológo rìn, ìràwọ̀ ayé ẹ yóò dòkùnkùn. Bẹ́ẹ̀ ni, àwọn kan wà oníràwọ̀ dúdú ni wọ́n. Kán bá wọnú ayé ẹni, òkùnkùn abo ní bírímù. Yá gbàdúrà. Bàbá mi àtọlọ́run mi, fún àwọn àyànfẹ́ rẹ ní ọgbọ́n. Ọ̀rọ̀ rẹ náà ní fúnni lọ́gbọ́n, ọ̀rọ̀ rẹ ní fúnni ní ọgbọ́n, ọ̀rọ̀ rẹ ní fúnni lóye. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó wọnú àyà wọn, jẹ́ wọn dọlọ́gbọ́n, jẹ́ wọn dolóye, jẹ́ kán bọ́ nínú ìdè àwọn ẹni bí tí wọ́n bá wọn wọlé wọ̀de tán fira wọn ṣọ̀rẹ́. Jẹ́ káyé wọn ó sún síwájú, jẹ́ kó rí fún àwọn èèyàn tó ń gbọ́ mi gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.